أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. لذلك خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويلا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. لا إله إلا الله. خير وأحسن تأويلا. ذلك خير وأحسن تأويل. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. Ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ fàyè láyà balẹ̀. Àbòsí yìí pọ̀ ẹ fàyè láyà balẹ̀. Ẹ má fàyè nira yín lára. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. Ọlọ́run ni ó sunwọ̀n èyí tó jẹ́ ti scale òṣùwọ̀n enírin àti ti pẹ́rẹ́gì èyí tẹ́ ń fi apẹ̀rẹ̀ yọ ní ẹsẹ̀ kó pé gẹ́rẹ́gẹ́rẹ́. وأوفوا الكيل ẹ má fàyè nira yín lára. وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. ẹ̀yin alátẹ̀yìn elélùbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yín rèé. ẹ̀yin ní fúláwà gbogbo àwọn àrékèrèkè ọpẹ́tẹ̀ máa dá. Ọlọ́run ní ó sọ yín dá nǹkan kan. wà á fún kẹ́yìnbá ìdá kìlítọ́n. àrùn lẹ́sìn wò. àrùn lẹ́sìn wò. المستقيم. ذلك خير
وأحسن تأويلا وأوفوا الكيل إذا كلتم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ẹ̀yin nẹ́fà ọlọ́run ní àwọn òṣùwọ̀n yín ẹ̀wọ̀n déédéé ẹ pé kó ṣe déédéé oṣù tẹ́ ẹ̀ bá múná wá àti yìí tẹ́ ẹ̀ múná wá kì í sí yàtọ̀ níbi bíìlì tẹ́ ń mú wá wá àwọn fún kéèlà إذا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ó ti ṣe yẹ kọ́rọ̀ orí gan-an ó náà ni wípé oṣù tá a bá rí náà lò àwọn bíìlì tó bá wá ń gbà náà títàníkà ó máa wá bíra rẹ̀ léèrè wípé bíìlì yìí ṣe kéré tó yìí káwọn arúgbó ọmọ pa àríná lò ní àmọ́ yìí tá a rí náà lò àti yìí tá a rí náà lò bí n bá ń ṣe bí pé máa ń rí bákan náà ọlọ́run láti bọ̀ tá àwọn tí wọ́n ń ṣe rẹ̀ ò ní dá wà كيلا إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ọlọ́run ní wọ́n ló ń igbe yé ìní ò máa bẹ́ fún àti bọ̀tán àwọn tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn wọn àgbà tí wọ́n kó pé àmọ́ bàbá wa fẹ́ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ò wá ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó péye oṣù wọn nìyẹn náà ọlọ́run ní ẹ̀wọ̀n kó kú kẹ́kẹ́kẹ́ wá أوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. gbogbo wa là ń pariwo nígbà kan àwọn òkè lọ́hùn àwọn ni wọ́n ń da orílẹ̀-èdè yìí rú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí tí gbogbo àwọn hospital àwọn doctors tí wọ́n strike bẹ́ẹ̀ bá dókè ọ̀yà àwọn strike wọ́n lọ́tọ̀ làwọn ó béèrè ẹ̀tọ́ àwọn àmọ́ káwọn ó máa wá àwọn ìran àwọn kí wọ́n máa kú àwọn ò ní í ṣe yẹn àmọ́ níbí yìí àwa dáṣẹ́ lẹ̀ àwọn ọmọ ìyá wa ń kú èwo ló wá dà nínú méjèèjì ọlọ́run ni ẹ̀wọ̀n òsùn yín kó pé wà òfin ṣe ìlà ìdá kí tó وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ẹ̀yin aláṣọ ẹ gbọ́dọ̀ dín nǹkan kan kù nínú bẹ́ẹ̀ tó ń wọ̀n ó bá mọ bí ẹ̀dán mọ́kàkà tẹ́ ẹ fi tẹ́ ẹ yọ ọ́ lẹ̀ níbi tẹni ẹlẹ́ni ọlọ́run nígbè yé inú máa jẹ́ kí wá òfin tó ń lọ ìlà kí tó wàzínú بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. kíkàlùkù bẹ̀rù ọlọ́run ọba ká sì pa òfin ọlọ́run ọba mọ́ gbogbo tí ò bá dáa ní máa wu ọmọ nàìjíríà ṣe èyí tó bá dáa kì í rọ̀ wá lọ́rùn. ṣẹ̀rí àgbékalẹ̀ wípé ẹni bá jalè wọn ó gé e lọ́wọ́ gbogbo ayé ní ń ké ẹ wá wòye àwọn olè tí wọ́n ti sun tẹ́nì kankan ò ké wá òfin kéèlà ìdá kí tó wọ́n sun wọ́n láàyè wàzínú àwọn kò dìde wọ́n sun wọ́n. المستقيم ذلك خير وأحسن تأويلا. nígbà tó wá sun wọ́n tán táwọn olè ti tán wọ́n ti tán nìyẹn gbogbo ntọ́nà ọba bá ní ká máa ṣẹlẹ̀ ẹ máa pariwo ẹ wòye èèyàn tí wọ́n pa lẹ́kọ̀ọ́ ẹ wòye èyí tí wọ́n pa ní Sàárẹ̀ ẹnì kankan ò pariwo
àtọ́sà wípé bẹ́yàn bá jalè tí sẹ̀rí àbárí wípé lóòótọ́ ni kí wọ́n gé lọ́wọ́ láriwó bàtà. Ẹ̀wọ̀n bá ní ti ń bá yé jẹ́ èyí tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí ìyá ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tẹ́lẹ̀ ni èyí tá a pa lọ́dún ni bó bá tó bí ọdún márùn-ún á tún bọ̀ wá jìyà yẹn lọ́tọ̀ wa òfin ní kéyìlá. Wà òfin kéyìlá ìdá kìlítọ́. وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. Àní sọ́jà, àní mọ́bà, àní àwọn policemen, a sì tún ní àwọn èwo lẹ́tún máa wí gbogbo oríṣiríṣi gbogbo ń táyé yẹn nílá ní. Àlè ṣòká ọrùn wa ọrùn tó ń gbà ìta gbogbo wa là ń ṣe ìsanwó orí à ń sanwó orí látara ọmọ tàbára à ń san táàkì ń bẹ̀ látara lọ́ọ̀sì tàbára à ń san táàkì báara sọ ẹgbowó orí ń bẹ̀ báara tọ́sílàìtì ẹgbowó orí kò sí ń tààrà tẹ́ ẹgbowó. Ọ̀wọ́n lọ́wọ́ là ń ra nǹkan síbẹ̀síbẹ̀ ẹ̀pọ̀wọ́ orí ìfẹ́ máa sọ wa ẹ̀ máa dáàbòbò wa ẹ̀ sọ wa Ọlọ́run ní mi máa ń rí bẹ́ẹ̀ ìgbé yé àti bọ̀tá abúlé máa jẹ́ kí wá òfin kéyìlá ìdá kìlítọ́. Wàzínú à ń para wa à ń bayé jẹ́ à ń sunlé à ń sunlé jẹ́. وأحسن تأويلا. À ń sunlé jẹ́ à ń sunra wa láàyè gbogbo àwọn títì wa ò dára kànga ń bẹ láàrin títì ẹ̀ ń kú òpó náà àríná lò àárọ̀ mímu àárọ̀ polo àtúnlẹ̀sùn káhàn Ọlọ́run nígbè yé àti bàbá abúlé máa jẹ́ kí wá òfin lọ́la ìdá kìlítọ́. Àtúbẹ̀rẹ̀ wà sí nínú òbínú bẹ́ẹ̀ bá ti yàyàkúyà àwọn àyàkúyà wà sí bẹ́ẹ̀ náà Al-Kùránì. Wailu lil-mutaffifina. Wailu lil-mutaffifina. Alladhina idha iktalu ala an-nasi yastawfun. Gbogbo yín kò wá síbi ìka àtòkè àtilẹ̀ tó dáa mọ́. Òpó àwọn tálíkà wọn ò rórun sùn. Kálukú ló ra fáànù. Òru mú, kò sí iná, kò sépo, kò sómi, kò sí security, kò sí fàyàbalẹ̀. Àlẹ́ ẹ̀wùgbọ̀ ẹ̀bó ti rí. A sì níjọba, à ń para wa, à ń hara wa lé mọ̀, à ń sora wa ná. Ẹ sì ń gbowó orí wa, ẹ ṣọ́ wa, ẹ dáàbòbò wa. Ọlọ́run ní gbogbo àwọn ọmọ yín wọn ò ní wúlò. الذين يستوفون. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọn ò rẹ́kọ̀ọ́kọ́. Àwọn tí wọ́n ṣe wáìkì wọn, rìsọ́ọ̀tì wọn ò jáde. Gbogbo àwọn tíṣà kálukú ló ti tún níṣẹ́ míì. Níbo ni ìwọ̀n yìí máa rìsọ́ọ̀tì sí? Olè ń pọ̀ sí ni, dánàdánà ń pọ̀ sí ni, ìyẹ̀bọn ń pọ̀ sí ni, tálíkà ò ní sí ni, ìwọ̀ ìrìnlẹ̀ ní mutaffifin. Ọlọ́run ní pé ṣé àtìbọ̀tá ọbú Yakitalu jẹ́pẹ̀ni tó kúrú ìwà tí ò tọ́ wa. Ọlọ́run ní òṣùwọ̀n ayé ẹ̀wọ̀n kó pé pérépéré. Ọmọ orílẹ̀-èdè ń sanwó wípé ọmọ orílẹ̀-èdè lòun ń sanwó orí láti fi pé kí owó ẹ̀mí òun kí nǹkan má ṣeun ẹ̀mí èèyàn òun àti àmọ̀dí àmọ́ tí ń pa wọ́n kò sì níye èèyàn máa ń lọ ọ̀dálẹ̀ bọ́ọ̀ bá lórí tútù ọ̀rẹ́ rí gbígbẹ àpagbé ni gbogbo ẹ̀ ń já sí ẹ sì gbowó orí lọ́wọ́ wa wọlé ní mutaffifin. Ọlọ́wọ́ الذين إذا اكتالوا على الناس يستوفون.
ọlọ́run ní ẹ̀pẹ́ òṣùwọ̀n yín kó pé gẹ́rẹ́gẹ́. Bẹ́ẹ̀ bá gbowó ná lọ́wọ́ àwọn tí wọ́n ń lo ná ẹ fún wọn níná lò. Bẹ́ẹ̀ bá gbowó lọ́wọ́ àwọn tí wọ́n ń lo fóònù ẹ fún wọn ní fóònù lò. Ẹ má jàmbá wọn wá kúlí kẹ́hìnlá ìdá kí n tó. wàzínú بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. Ẹ̀wọ̀n pín wọ́n ní ìpín wípé ká lè bá àtúnṣe lẹ́ẹ̀kan sí i. Àtòkè àtilẹ̀ tún lù ú ṣe mọ́ tún lù ú ṣe ẹ̀wọ̀n pín wọ́n ìwọ gbà àwọn àdúgbò yín máa bọ́ ti ṣe wọ́n tó ṣe tiwa ìwọ gbà ṣé o ń tẹ́ fún ọ ní tán mọ́ báwọn bá ti rí jẹ kítàlíkà ó máa bẹ bó bá ti wù ú. Ǹjẹ́ gbígbé ọlá fún yín láti wípé kẹ́ ẹ tún ṣe lẹ́ẹ̀kẹfà ọwọ́ wọn ló wà àbọ̀wọ́ ọlọ́run ò bá gbà lọ́wọ́ yín ẹnìkan gbé fún yín mọ́ wà ó fún ní kẹ́hìnlá ìdá kí n tó. wàzínú بالقسطاس المستقيم. Gbogbo Nàìjíríà là ń wí o kì í ṣèjọba bíi nìkan là ń wí o. Èyí tí tó jẹ́ tèkó gbogbo àdúgbò yányán wọn ò kò sí àwọn láńdlọ́ọ̀dù ò gbọ́dọ̀ sùn àwọn tẹ́nàntì ò gbọ́dọ̀ sùn wọn ò sì sùn lóru wọn ò sì ṣiṣẹ́ ọ̀sán ẹ̀wò báyé ti dà ǹjẹ́ dákí ló dé Tinubu ọ̀ní kíyèsí wa ni ó láwọn ọmọ olè náà ń lọ́wọ́ lòun fi débi ìjọba wà fún kẹ́hìnlá ìdá kí n tó. وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. Èyí ń jẹ́ tèkó bí gbogbo kálukú ti ń ṣe nù àtòkè àti ilẹ̀ a ti ń bá ìnáwó lórílẹ̀‐èdè àti ìdíwọ́ eléyìí rí ẹ̀rí nǹkan ní Kwara wa níbí ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀ wá kí kó tó di wípé kílẹ̀ ti ń pe ọkùnrin ṣe kó ní gbogbo títí tó fi kúrò níbí 200 millions of naira ní máa wọ Kwara ní gbogbo oṣooṣù. Títí tí ìṣe kó ní tó fi láti federal lọ́hùn ni o. Nígbà tó sì di wípé ìjọba di tolóṣèlú wọ́n ní owó yìí kéré o. Ngbò ya akọ́kọ́ ṣe ní 400 million. Ngbò ya wọ́n tún sọ di 6. Nísìnyí 9 punch ni. Tó gbogbo àṣírí yìí kò ṣe pé àwa náà máa rí i. Ní yìí tó ń wá látòkèénu tó jẹ́ ti oṣù yìí tó jẹ́ tọ̀sẹ̀ ń bẹ. Kátó wá wípé ntáwa náà ń tà ntáwa náà ń rà ní stéètì wa. Bí gbogbo ẹ ti wá rí nìyẹn. Ẹ wo bí wọ́n ṣe ń bà ná owó tó owó àwọn aṣàkúlẹ̀tì ṣé ó wà láàrin ìlú. Ẹ̀yin jàmá owó òun bẹ láàrin ìlú. Wọ́n ti pín in mọ́ra wọn lọ́wọ́. Wà á fún kẹ́hìnlá ìdá kí n tó. وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. Àṣà ìmọ̀ntí ń lọ ṣùgbọ́n mi bá wá ń wá bẹ́ẹ̀ ẹ máa tún lù ú ṣe kọ́lọ́hún ọ̀bọ tó sọ yín lẹ́nu ní gbogbo Nàìjíríà la wí. Gbogbo ẹni ó ga ti ń bẹ nípò ipò ọdún mẹ́rin wọn ò tí ì lu ọdún méjì wọ́n sì ń ti ń lọ bí ìtọ́dún mẹ́rin mi. Bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá ti ní ẹlẹ́mìí wípé ipò tó ń wà yìí o òun tó fẹ́ ṣe é sí i lẹ́lẹ́ẹ̀kejì tó bá ṣe pé yìí ni máa ń bẹ lẹ́mìí rẹ̀ jákujàku tí ó ṣe tí ó kú mẹ́nu. Allahu akbar. Gbogbo ọ̀nà tí ó máa fi eléyìí burú jù ìjọba Àbáṣà lọ. Ẹnu tó fi yàtọ̀ ni wípé ṣèjọba ti ológun ní tiẹ̀ ó sì mọ̀ gbàgbà yóò fẹ́ káwọn ó ṣe ológun mọ́ èsì ń wọ́n náà àti tún ṣe é sí i báwọn àtòdí náà ti ń wọ́n náà àti tún ṣe é sí i yóò wá fọ̀rọ̀ wẹ́yìn lẹ́nu òpin ẹ wá o
tí ká máa ṣe lọ ní àbí ká gbé kalẹ̀ lé ẹni ọ̀rọ̀ rẹ̀ má ti ń di wípé yóò sòdodo ọ̀rọ̀ fún tọ̀ yóò sì wípé tọ̀ ẹ̀yin á ti ń pè ẹ̀yin rógà àbí kí náà ti ń pè wọ́n ẹ lọ lè yanjú àwọn eléyìí wọn bó bẹ́ẹ̀ bá sì yanjú wọn tán bó bá di lọ́tún la àwọn ẹ̀dẹ́kò tí ń bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé wọn kó wọn ní ẹlẹ́ẹ̀fúrasí wọn wà òfin lílé. wà òfin kẹ́hìnlá ìdákìltó wàzínú tọ́sí mustaqim ذلك خير وأحسن تأويلا. síbẹ̀síbẹ̀ gbogbo ìgbà tó ń lò ń bẹ̀ 11 naira lára epo tó lẹ́nìí ẹ wo ìjẹrin wọ́n ra epo gálọ́ọ̀nù kan 4 litre ní 500 naira tí ìdí ṣe pé kò sépo ń lù ú epo ń bẹ gbogbo ilé epo ló ní nígbà tí Abacha tí wọ́n bá ta black market wọn ò yà ní já sáàrin ìlú ni wọ́n lọ lè já sí irú ilé epo tí máa ń bẹ bíi ládùbà èyí tí máa ń bẹ bíi iwájú sàárẹ̀ bíi tó bá jẹ́nu gbó irú ilé epo bẹ́ẹ̀ ni wọ́n ti máa wọn ò ní ta láàrin ìlú lẹ́ni aláfẹ́rẹ́ pọ́ǹpì kan á ń béèrè pé lónìí ó ní 42 naira pàlítà nílé epo ta ni ó mú gbogbo àwọn tẹ́ fẹjọ́ sùn ni wọ́n ń rọlẹ̀ rí la ilaha illallah ọlọ́run níbi bá ń rí bẹ́ẹ̀ wailun lil mutaffifina. wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun. ọmọ Nàìjíríà màmá tó dàgbà kò mínú o àwọn àgbákò tuntun rèé o àgbákò ọlọ́fọ̀ ọ̀rọ̀ mi rèé o ẹ̀rí bí abá adé báyìí ẹ̀wùbí tá a bá adé níjọ́ tí a ń rà ní 20 naira per litre gbogbo wa là ń rẹ́pò nílé epo à ń rí gbogbo ọkọ̀ ń lọ ń bọ̀ lẹ́bá ní a máa rà ní 30 naira alo ti pọ̀ jù ẹni a máa rà ní 25 alo pọ̀ jù ǹjẹ́ dá káfí náírà méjì sí aláàfaramọ́ làbárí pò mọ́ wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun. ààrẹ pò mọ́ kẹrosíìnì ni kò sí mọ́ pípẹ́tọ̀ ń gbọ́rọ̀ wá rí báyìí àlọ́ àwa ara jẹnẹrétọ̀ yìí ti ń lo dísù kò sí dísù mọ́ kò sí kẹrosíìnì gbogbo kálukú wá di gbajúmọ̀ eléèdú. mo dé Ìbàdàn èmi àti akọ̀wé wa lọ sí Ìbàdàn àwa dé àwọn sàmọ̀rí kan àwọn tí wọ́n kàwé àwọn tí wọ́n graduate pẹ̀lú táì wọ́n wá dúró nísọ̀ èédú wá di wáàrí wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun. ẹlẹ́dún náà wọ́n léèyàn lọ́fíìsì ẹ̀ wípé bàbá lè rà bẹ́ẹ̀ kúrò lọ́fíìsì mi eléèdú wá ń gbà kọ̀wé ní Nàìjíríà ilé ìdúná tó gbà kọ̀wé o. aláṣọ àárín òòrùn alépo ìyá epo ń jẹ wá alómi àrò mímu anínà àrínà lò alágbára àríṣẹ́ṣe alùkú wá dọmọ kọ́ mọ́ wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun. àwọn iléepo wọ́n ti máa lítà kẹrosíìnì èyí tó jẹ́ dísù èyí tó jẹ́ pẹtrol tí wọ́n gbé lọ ilé kálukú wọ́n sì ti máa táwọn ó fi sí
àmọ́ bí a bá wá ṣe èèyàn tán iyekíye tó bá wù wọ́n ni wọ́n lè tepo. ẹ wo báyìí ti ń fi ayé nira wa la. nàìbù zamanana wàlẹ̀ àìbò fìnnà. nàìbù zamanana wàlẹ̀ àìbò fìnnà. wàmàlì zamanina àìbò siwana. wàmàlì zamanina àìbò siwana. ìjọba tiwantiwa láwa yìí nàìbù. nàìbù zamanana wàlẹ̀ àìbò fìnnà. ẹjọ́ olókùn la ní ọ̀dà. به فساد وهم فسدوا وما فسد الزمان. bẹ́lẹ̀ yóò bá wí ìgbà yóò dá ìgbà yóò ṣẹ ní òyọ́ mọ́ àbí òwò níbi títí ń wọ̀ mọ́ oró òmúmọ́ ni ọyẹ́ ni òwò lásìkò rẹ̀ ni òjò ni òrọ̀ ni abẹ́ ẹgbẹ́ nǹkan kò hù oorun ni ò sí mọ́ abẹ́ yẹn ò jí mọ́ يقول الزمان به فساد وهم فسدوا وما فسد الزمان. ẹ̀tún omi tá a lò ó kàn nígbà tá à ń ti ń bá bọ̀ láyé àti ìra 4 litre ní 500 naira rí. àfìgbàjọba tiwantiwa يقول زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا. bàbá ṣe pé ẹ̀yin náà ti mọ̀ bá ẹ̀ṣọ́ dúdú. والعيب فينا وما لزماننا عيب سوانا. bọ́bá wù yí ẹni nítorí ipẹ́ ẹ̀pín mi ní mọ́tò ni ọlọ́run mo ti ẹ̀dúpẹ́ ẹ̀nà ìlú zamanana والعيب فينا وما لزماننا عيب سوانا. èmi dúpẹ́ tèmi. alhamdulillah. kódà bí tèmi bá jẹ́ tí ẹ̀rọ mi gbogbo èyí tí wọ́n gbé fún wọn èèyàn mélòó ló lè lo tiẹ̀ jáde ta ló tó bẹ́ẹ̀ tí ó lọ́kọ̀ ọ̀bànújẹ́. nàìbù zamanana والعيب فينا aṣọ yín lẹ́nu وما لزماننا عيب سوانا. kótó bí ipá ẹ̀ ti gbọ́kọ̀ ní gbogbo kútúbà jímọ̀ wá ní òpónà bíi ti gbóná mọ́. bó bá rí bẹ́ẹ̀ pẹ́ fọwọ́ lọ́wọ́ bá pamọ́ nítorí ìpẹ́ pẹ́kọ̀ wọ láyé ṣàgbákò. nàìbù zamanana والعيب فينا وما لزماننا عيب سوانا. Abdullahi Bankewu ọlọ́ni innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat. innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat. Olúwo ní ṣe wáàsí lọ́bẹ̀ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bó dá mi bẹ́ẹ̀. Kò dá mi bẹ́ẹ̀ bó bá dá mi bẹ́ẹ̀ ni mo bá ti wí nítorí ó sọ sí ni lẹ́nu ó búyọ̀ sí الذين يكتمون ما أنزلنا من البينات ويشترون ثمنا قليلا. ìjọ tí mo gbọ́ wàláhì làzímì orí ìdúró tí mo wà tí mo pọ́n báyìí wípé wọ́n gbé ọkọ̀ bálàjì àgbà wọn ò jòkó tí mo fi lọ lè bá wọn. wípé ọkọ̀ ọ̀bànújẹ́ rèé o ọkọ̀ ọ̀sánú rèé o èèmà rèé o. wọ́n wá ní tó àwọn náà ń mọ̀ bẹ́ẹ̀ àmọ̀pọ̀kọ̀ ọ̀bànújẹ́ ni. ṣùgbọ́n báwọn ò bá gbà bí mi bá gbà tèmi ní tí ó ṣẹlẹ̀ ni wípé ìjà tí à ń parí láàrin wọn ẹni ó fún alọ́kọ̀ yìí náà ló lágídí tí òjá rọ̀rọ̀ náà sọ. yóò wá hùwà ẹ̀hànà yóò hùwà ìlójútì yóò sì sórí ibú.
inú tí ní mẹ́gbà ní orí níta mi túláàsì ní kí n gbó ni àní kí n gbà kí n sì rí bá sọ̀rọ̀ kí wà lóbi tán. Innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wa yashtaruna bihi thamanan qalila. Innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi. Ọlọ́run bá lẹ́ni ó bá sí ọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́. Òdodo ọ̀rọ̀ wọn Ọlọ́run ọba ó rí kò sọ nítorí nǹkan kan àbí nǹkan míì. Ulaika yal'anuhumullahu. Ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ yal'anuhumullahu òun Ọlọ́run ọba ò ní tó dáa fún wọn. Wa yal'anuhumul la'inuna àìdáa fún gan òtún ní tó dáa fún wọn. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Ẹ̀yà bá ẹ̀rí bá àṣàgbákò. Àwa lo ayé débi wípé àwọn àfáà ni wọ́n tún máa wá fi ṣòṣèlú. Ẹ̀yin ló máa fi ṣe bójúbójú. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Ọlọ́run ní gbogbo ẹni ó bá rí ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba kò wá sọ. Yaktumuna ma anzalna minal bayyinati wọ́n wá ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo bẹ̀ wọ́n fi ń pamọ́. Ìtọ́sọ́nà Ọlọ́run ọba wọ́n fi ń pamọ́. Àwọn èèyàn ń sìn àwọn òsì tán wọn sọ́nà mọ́. Ọlọ́run ní bó bá rí bẹ́ẹ̀ ulaika irú àwọn èèyàn bẹ́ẹ̀ yal'anuhumullahu òun Ọlọ́run ọba ò ní tó dáa fún wọn. Òun ò sì ní jẹ́ wọ́n lẹ́yìn. Òun gbé wọn jìnnà gédégédé síkẹ́ Ọlọ́run. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Bọ́lá ti wí ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Àgbákò lẹ́gbà. Ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ń pẹ̀bẹ́ ni. Ẹ̀rí bọ́lá wọn bá ti ń sọ yín lẹ́nu. Àwọn aláìmọ̀kan wá doníwàásí. Àgbà àwọn àfáà àwọn ní tún bá yẹ jẹ́. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumullahu. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inuna. Mo pè mí kò sí. Mo pàmára pọ̀ Ọlọ́run ọba ò dá mi bẹ́ẹ̀. Ọlọ́run ní ulaika yal'anuhumullahu àwọn àyàn Ọlọ́run ò ní jó dáa fún. Wa yal'anuhumul la'inuna àìdáa fún gan òtún ní jó dáa fún wọn. Ẹ̀rí nǹkan Ọlọ́run wá ní illal ladhina tabu min ba'di dhalika wa aslahu wa bayyanu. Illal ladhina tabu min ba'di dhalika wa aslahu wa bayyanu. Illal ladhina tabu àfàwọn tí wọ́n bá túbá lẹ́yìn ìgbà tí wọ́n ti fi pamọ́ tí wọ́n wá ń túbá. Wà á sí làhú wọ́n wá ń tún ayé ṣe. Wà bá yíyànú wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀. Ọlọ́run lọ́fà wọn nìkan. Illal ladhina tabu wà á sí làhú wà bá yíyànú. Àbáwọn nìkan. Illal ladhina tabu wà á sí làhú wà bá yíyànú. Àfàwọn nìkan. Nítorí náà ẹ̀wò báyé ti dà lónìí. Àríná lò lásìkò ooru nígbà tá a nídìí iná àrò mímu ńbò láti ìlú ẹ̀rùn dé táǹkì táǹgbé kòró bá kiri. Àríná lò àrò mímu
kò sí security ẹ̀mí èèyàn ń sọnù bó ti wù ú àárẹ̀ pọ̀ àwọn dókítà wọ́n dá sẹ́lẹ̀ ìlàlẹ̀ lórí nàta wà á sílẹ̀ wà á sílẹ̀ wà bá èèyàn kí ló lọ́wọ́ bá fẹ́ wò má wà láà tí ó fi gbàdúrà níbo lè yóò sì ti ṣàdúrà tí ó fi gbà àfi ká kojú ogun ìlàlẹ̀ tábù wà á sílẹ̀ wà bá èèyàn ìlàlẹ̀ tábù wà á sílẹ̀ wà bá èèyàn. Kí ni bẹ́ẹ̀ bí wípé kí ni bẹ́ẹ̀ bí ká kí ni fáàrí wípé lágbájá ló bù mí lọ́kọ̀ lágbájá ló bù mí lọ́kọ̀ tí ò já sí pé ọlọ́run rà fún mi pé ó kó owó lémi náà lọ́wọ́ tí ò já sí bẹ́ẹ̀ yìí ní fáàrí ni àbí dọ́là tó ṣe nù lágbájá ló gbé wá tó bọ́ bá tiẹ̀ wá wà nínú ká tó kẹtẹ̀fẹ̀ tó ń lọ tó bá wá pàdé ẹni tó bọ̀ ọ́ níká tó wà kẹtẹ̀fẹ̀ náà ni àbí tó wà kẹtẹ̀fẹ̀ náà ni wípé tó ẹ̀lẹ́ ọ̀gú ẹni tó bọ̀ ọ́ níká tó ṣe bẹ́ẹ̀ ni àbí bò lọ́jẹ̀ wá ṣe o ha ọlọ́run o àmọ́ tí wọ́n wù wọ́n bẹ́ ìlàlẹ̀ rí náà tábù wà á sílẹ̀ wà bá ìyọ̀nù ìlàlẹ̀ rí náà tábù wà á sílẹ̀ wà bá ìyọ̀nù. kí ni tí ń wù yàn bẹ́ ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ tí ń ṣe ra yín ṣùgbọ́n lẹ́yìn ẹni tó fún yín owó rẹ̀ ní sówó rẹ̀ ní ìbéèrè ni sówó rẹ̀ ní ìbéèrè ni sóhun lọ́lọ́wọ́ ìlànà tábù àfilẹ̀ wà báyìí ìyọ̀nù ìlànà tábù wà àfilẹ̀ wà báyìí ìyọ̀nù. ọjọ́ bẹ́ẹ̀ kò sí ní tó burú níbi kí ìjọba kó tọ́jú àwọn àfáà kó fún wọn lówó kó fún wọn lọ́kọ̀ kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n ìjọba tó bá máa rí bẹ́ẹ̀ kó jẹ́ ìjọba tí máa ń bá dáadáa bọ̀ àwọn akàyàn sára dáadáa títí ń ṣe kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n ní tó jẹ́wọ́ tí ò fáwọn òṣìṣẹ́ lówó àwọn òṣìṣẹ́ rẹ̀ kò fún wọn lówó ẹ̀kẹ́ àrí àṣìká kò sán àwọn akẹni wọn ò rówó gbà àwọn akẹni wọn ò rówó gbà ó wá ń fún ẹ̀yin ní ẹ̀bùn bàǹtàbàǹtà yẹn káàkiri ṣé wọ́n ń fẹ́ kí ẹ̀yin ó sọpọ́ọ̀tì òun láti máa ṣàbòsí fáwọn òṣìṣẹ́ tó yẹ kó fún lówó nìyẹn nítàbòsí àbí ń ṣe dáadáa kò burú bíjọba bá fún àáfàá kan ní nǹkan ńláńlá tó sì ṣe bó ti ṣe yẹn àmọ́rú èèyàn bẹ́ẹ̀ ó jẹ́ ni tí ń bá dáadáa bọ̀ tẹ́lẹ̀ àwọn akàyàn sí wípé ara kíkọ́ màá ṣe tọ́lọ́ wọn bá kọ́ màá ṣe bí ò bá jẹ́ owó tí ò jẹ́ tálíkà lówó ẹnìkan ò ní pariwo ìlànà tábù wà á sílẹ̀ ìyọ̀nù ìlànà tábù wà á sílẹ̀ wà bá ìyọ̀nù. èyí ń jẹ́ ti àwọn àlùfáà ọ̀rọ̀ lọ́wọ́ bá rèé bí wọ́n bá gbàgbé ara wọn létí a sì kéré sí yẹn púpọ̀ ṣùgbọ́n gbogbo bí ó bá wu ọlọ́run ọba ní gbé ọlá rẹ̀ gbà láti fi ṣe wáàsí fún yàn ó bá bí yín nínú ẹ̀yin nu ọlọ́run nù bẹ́ẹ̀ bá bínú sọ́lọ́run tó sọ̀rọ̀ ẹ̀yin nu ọlọ́run nù ìlàlẹ̀ rí náà tábù wà á sílẹ̀ wà bá ìyọ̀nù. bàbá ti dáká ní kúrò lò bàbá ti dáká ní kúrò lò. wà á sílẹ̀ wà bá ìyọ̀nù. nípa báyìí wà á fún ní kẹ́hìnlá ìdákìlì tún. wà á fún ní kẹ́hìnlá
وزنوه بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ọlọ́run ní wàá òfúlì kẹ́hìnlá ìdákìlì tún òṣùwọ̀n onírin ẹ̀wọ̀n kó pé wọ́n sì ní obìnrin sọ́ọ̀sì lè mú sàkíìmì bẹ́ẹ̀ bá fẹ́ wọn pẹ́rẹ́gì kó jẹ́ pẹ́rẹ́gì tó dúró sámú èyí tí ó tẹ̀ tí ó gun tí ó sì já sí pé kékeré lẹ́tà ní nǹkan ńlá ọlọ́run bó bá rí bẹ́ẹ̀ dálíkà kọ́ irú ìyẹn ló dáa wọ́n àhásánù tà àwílá ló sì bójú mu nítumọ̀ ẹ̀yin nẹ́pà àsìkò tẹ́ ẹ̀ bá fún àwọn èèyàn níná kó máa hàn níbi bíìlì yín wípé tọ́wọ́ ò rí ná lò ń ló jẹ́ kú bíìlì tá a mú wá ó kéré àmọ́ kó wọ́n máa wá já sí wípé oṣù tí wọ́n rí ná lò àtòṣù tí wọ́n ò rí ná lò iye kan náà ní ń já sí ọlọ́run ní mi máa ń rí bẹ́ẹ̀ wọ́n ìlú ìgbé yé ìgbé mo ṣàgbákò ní mòtọ́ fìfì náà fún gbogbo àwọn nẹ́pà tó bá pọ̀ owó náà tí wọ́n ò wá fáwọn èèyàn níná lò ìtì máa ń fà á títí rí bẹ́ẹ̀ ẹ bèrè lọ́wọ́ ìjọba ìjọba ò bá ṣe é irú ìjọba bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán wọ́n ìlú nílé mọ́tò fìfì náà. الذين إذا كتالوا على الناس يستوفون. ọlọ́run ní ìgbé yé ìgbé mọ́sàgbákò ìgbé orí ibú ìjẹ̀ka àbámọ̀ orí ibú ìní ó máa jẹ́ ti ẹni tí ń dí òṣùwọ̀n kù. alladhina idha kitalu ala nnasi yastawfuna àwọn tó ṣe pé ńgbà tán bá fẹ́ ra ata tiwọn lọ́dọ̀ aláta tó jẹ́ àgbẹ̀ wọ́n wọ̀n yóò kó wọ́n tún fi ọwọ́ wọ́n tún máa fẹ̀gbẹ́ gbà wa idha kaluhum aw wazanuhum yukhsiruna ṣùgbọ́n mi àbá wá fẹ́ padà tá a fún yàn wọ́n wá wọ̀n yóò wá dúró bó ti ṣe wà wọn ò ní fẹ̀gbẹ́ kọ́ mọ́ wọn ò ní fàyà gbà á má bí ti tẹ́lẹ̀ bí máa ń rí bẹ́ẹ̀ àrùn ni wọ́n máa fọwọ́ náà wò ọlọ́run ló wí bẹ́ẹ̀. wọ́n ilé ọ̀rọ̀ ní ìmọ̀tọ́ ìrìnà ẹ̀yẹ lọ́wà alẹ́bí ẹ̀yẹ níláwà ẹ̀yẹ lólùbọ́ ìdálò àdáńlá ẹ̀yẹ aláṣẹ ẹ̀yẹ níyọ̀ ẹ̀yẹ níkàn ẹ̀yẹ ẹlẹ́gùsí àdìgẹ́sọ́ ni ata. وإذا كالوهم الله أو وزنوهم يخسرون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ألا يظن أولئك أنهم مبعوثون الحمد لله يوم عظيم يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين. ọlọ́run ọba wa ní ìbéèrè kárẹ̀ ìrẹ́ ànábì wa Muhammad gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe wóróworó jákujàku táwọn rí aláyàrúnù wọn wá mọ̀ ni aláyàrúnù ulaika àwọn wọ̀nyẹn wá mọ̀ ni annahum mab'uthuna wípé àwọn bá kú tá a tó wá jí àwọn dìde liyawmin azimin ní dìde ọjọ́ tó tóbi yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tí gbogbo èèyàn ó dìde ní hóò síwájú ọlọ́run ọba rẹ̀ táàmà wá bi léèrè wípé bóò lọ ti ṣe ṣèyàn tẹ́ ìdà báyìí kàlá inna kitabal fujjari lafi sijjin. kàlá inna kitabal fujjari lafi sijjin. kàlá inna kitabal fujjari lafi sijjin. èyí tá a gbọ́ yìí náà ní jẹ́ wáàsí kí kálukú ronú kálukú máa wo pẹ́rẹ́gì tiẹ̀ náà ìrìn ẹsẹ̀ rẹ pẹ́rẹ́gì rẹ̀ máa lọ lè wò ọwọ́ ẹnu rẹ
pẹ́rẹ́gì rẹ̀ apá rẹ̀ ẹsẹ̀ rẹ̀ èrò rẹ̀ ojú rẹ̀ ìṣesí rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ àwọn obìnrin rẹ̀ máa wo pẹ́rẹ́gì náà wò ọ̀wọ́n àdáni aláyàzúnnù ọ̀dáríkà mab'uthuna liyawmin azim. Ẹ dákun ọmọ Nàìjíríà níbi tá a bá adé yìí ní ìjóhun à ń tí ń lo náà kí Sàúdí ó tó máa lo náà alájúkù wọn ẹ wò wọn lónìí ẹ wo àwa àwọn ọmọ Ísírẹ́lì la sọ̀rọ̀ wọn lánàá wọ́n ti bá ọ̀làjú àti ìwádìí pẹ̀lú òye wọn débi wípé ńgbà wọn ò nílẹ̀ débi wọ́n ń pa wọ́n wá wá ọgbọ́n débi tí wọ́n fi ń gbin ìgbàdo sórí àpáta tí ń hù. oúnjẹ náà ti wá kárí wọn wọ́n tún wá ń wá ọ̀nà láti máa bọ́ gbogbo àgbáyé níbi àgbàdo orí àpáta. Àwọn èèyàn wọ́n làjú wọ́n làjú débi wípé wọ́n wá wò wípé báwọn ò bá ní rí epo mọ́ táwọn sì fẹ́ lo iná wọ́n tún wá làjú débi wípé wọ́n tún wá ń lo oòrùn wọ́n ní tí wọ́n nà sókè tí ó máa gba oòrùn sára tí wọ́n ń fún wọn níná ní gbogbo ìgbà. Àwọn èèyàn kan làjú débẹ̀ àwa wá bọ́ làjú wa débi ká máa para wa aláìka annahum mab'uthuna liyawmin azim. Nígbà kan rí ní Nàìjíríà àṣà tí wọ́n máa dá náà ni wípé ìjàmbá sólè onílé tají lẹ́ni ìjórí bẹ́ẹ̀ olè tí ó jà yóò sì kanlẹ̀kùn mọ́ onílé lórí onílé máa wípé tánú alólè ló wọlé ọ̀ sílẹ̀kùn fún ara rẹ̀ ni àbí kó lè ó sí i báwọn olè bá fi sí àgbákò rẹ̀ tó wá ti di ìlọ́po nítorí bá ní máa kọ́ wá olè wọlé aláyẹ̀bọ́lúwà ọ̀láìkà annahum mab'uthuna liyawmin azim. Èèyàn bá ti wọnú ọkọ̀ lọ́nà tiwa oòrùn òṣèṣùn ayé lọ fẹ́ já sí ní ọ̀run ni ìwọ àti dírẹ́bà lẹ́jọ́ máa wà ń bọ̀ wọ́wọ́ ẹjọ́ mọ́ ọkàn ò balẹ̀ ọ̀nà tiwa òfin ni lọ́kàn balẹ̀ ọ̀làjú wa ò débi wípé ká máa tọ́nà wa ṣe àwọn tí wọ́n dìde lẹ́yìn wa ẹ wo àwọn Ghana wọ́n ṣe àjọ̀dún wípé àwọn lo ọdún kan iná ò ṣẹ́jú ní Ghana àwọn lo odidi ọdún kan tí iná ò ṣẹ́jú kì í wọ́n á ṣe wípé ńjọ́ tí wọ́n wá ń ṣàjọ̀dún iná wọ́n á ṣẹ́jú ńjọ́ náà wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa wá bá a débi wípé ká máa para wa annahum mab'uthuna liyawmin azim. Ọ̀làjú tiwa ó múná bá a bá kun òpó náà ní pupa a tún mú apẹ́ pupa ò dáa ẹ tún kun ní funfun ẹ kun gbogbo ẹ lọ àmọ́ kò sí náà ń bẹ́ẹ̀. Ọ̀làjú tiwa nìyẹn ọ̀nà tó ní kòtò tó jẹ́ títì a máa wá gbé àwọn ọ̀dà funfun a máa gbé ilé a tún gbé ọ̀dà funfun lé kàǹkà ń bẹ lójú ọ̀nà àtúnṣe àfi ká máa fún un ní ọ̀dà tí ọ̀làjú tiwa nìyẹn àwọn kan kákìyèsí rè é. annahum mab'uthuna liyawmin azim. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم لذلك خير وأحسن تأويلا. Epo lítà 4 àpò 2 àbọ̀ epo kerosene àti rà ní 360 gálọ́ọ̀nù kan àti rà ní 360 ìlú tó lọ́ba tó níjòyè tó ní gọ́fúnà tó lásojú tó ní àwọn chairman àti gbogbo
gbogbo ẹ̀ la ní ọkọ̀ wa wúlò fún wa mọ́ ọkọ̀ ò ṣàǹfààní mọ́ àfi ká pé ìwọ gba tiẹ̀ sẹnu kẹ́mú ẹni ká àbá fún ní ká sẹnu kúrú. نعيب زماننا ولا عيب فينا لا إله إلا الله وما لزماننا عيب سوانا ونهجو للزمان بغير ذنب ولو نطق زماننا عيب سوانا ونهجو للزمان بغير ذنب ولو نطق الزمان لنا أجانا وليس الذئب يأكل لحم ذئب ويأكل بعضنا بعض أحيانا. àsìkò ilẹ̀ ẹ̀sẹ̀ wa mọ̀ àwọn ẹni tó ń wọ kí ẹ jáde نعيب زماننا وعيب فينا وما زماننا عيب سوانا. ẹ má wáyé máyà ẹ wáyé mọ̀ nípa ẹ̀yin lẹ wá kó ayé máyà ẹ̀yin lẹ ti dọ́ ẹ̀ ti sọ òdodo نعيب زماننا وعيب فينا وما لزماننا عيب سوانا. wàláhì tá a bá padà ló mọ burú sí i èpè kọ́ kódà la wíńdò ní ẹlẹ́gìrì kú pàǹgbọ́ tún dé. نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. nígbà tí ẹ̀wọ̀n àgbákò tá a ṣe lórílẹ̀‐èdè yìí àwọn lọ́ba làwọn ń kó mára ọba Sókótó ẹgbẹ́ kan fún ọba Ilé-Ifẹ̀ ẹgbẹ́ kan fún ọba Ìjẹ̀bú-Òde Aláàfin Ọ̀yọ́ Ọláwọ̀ọ́rẹ́ ẹ̀yin ará Ọ̀fà ẹmọ́bí inú نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. ó ti kárí lọ́ba ṣùgbọ́n látẹ̀yí àwọn àfáà ló kàn ìmáàmù ti bí ìmáàmù bẹ̀yẹ kò fà ìmáàmù borílẹ̀ yìí kò fà. نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. àwọn tó bá ọkọ̀ wọn ò má láyìí dá àwọn tó ń jó ìjọ ọ̀nà máa gbé jáde. نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. wọ́n tún máa wá bára wọn tọrọ ṣùgbọ́n náà bí ká ọlọ́njọ́ ìyálé tiẹ̀ náà ìmáàmù lẹ́nu rẹ̀ نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. àtibọ̀tá àgbà tí ò dáre ìgbà náà rè tí gbogbo àwọn ẹni Ọlọ́run ní kó má bá wọn láyé ìgbà òun rè é àwa lẹni ìgbà náà ẹ̀rí parí nǹkan نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا. ó tó bẹ́ẹ̀ àtúkẹ́wú débẹ̀ ni ìta bá débẹ̀ wà ó fún líkẹ́lá ìzá kìlìtùm. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. ngbọ̀rọ̀ wá rí báyìí àrò àdákẹ́ nítorí bá a bá wí wọn nígbà àwọn òfin lọ́kọ̀ ní wọ́n tún máa wá gbé kò sì ní fún ọ
kò ní fọ́ ọ̀bí ìdùnnì nàìbù zamanana wàlá àìbù fìlà wàmálì zamanina àìbù fìlà. èyí tó sì fún lọ́kọ̀ ẹni tó fún lọ́kọ̀ ó bá lódodo tó sọ wọn ní ha lẹ́nu rẹ̀ àtẹ́lọ́gbẹ́jọ́ ìmọ̀ rẹ̀ nàìbù zamanana wàlá àìbù fìlà wàmálì zamanina àìbù fìlà. kí lọ tún yóò ṣe kí o ṣe ó kún ọlọ́kọ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ tí wọ́n ń pín wàláhì wọ́n fi dá àgbákò lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́rùn ni ẹni tẹ́ ẹ fún lọ́kọ̀ ǹjẹ́ ẹ fún un lórí owó maintenance tí ó máa fi lò ó ẹ̀ǹbẹ̀ náà ẹni tí wọ́n fún lọ́kọ̀ bàtà rẹ̀ jẹ́ kòró ra bàtà míì agbọ́kọ̀lé lọ́wọ́ ẹni tá a dá ní ẹ̀dá wípé bí n bá ń tẹ́ lọ́wọ́ rẹ̀ ni ó máa fi rántí ìwà ń bẹ lọ́wọ́ wọn oríṣiríṣi la dá wa ẹlòmíì bébí ò bá pa á kò ní í fọ́ ọlọ́run ọba rẹ̀ mọ́ àwọn àǹfẹ̀bí pa á kó lè bá a máa jókòó àdúrà nítorí àdúrà rẹ̀ tí máa ń ṣe la yóò máa fi ní báyà balẹ̀ bẹ́yà bá dárú wọn lọ́lá ayé fàgbọ́kọ́ nàìbù zamanana wàlá àìbù fìlà wàmá zamanina àìbù fìlà. nígbà tá a ti wá ṣe bẹ́ẹ̀ kí ní ń ṣẹlẹ̀ látijọ́ náà ẹgbọ́ wà sí mọ́ ẹgbọ́ kútùbà kan tó dáa mọ́ ẹgbọ́ wà sí tó dáa mọ́ bíbálùkú bá wá dákẹ́ ọlọ́wọ́ bá sì ní nínú kẹ́ ẹ̀ máa wí kẹ́ máa sọ kí èmi ọlọ́wọ́ bó máa ṣàánú yín àbí nínú kẹ́ ẹ̀ dákẹ́ kẹ́ ẹ̀ róòtọ́ kẹ́ ẹ̀ máa sọ kí èmi ọlọ́wọ́ bó wá dẹ̀yìn síra yín fọwọ́ mú kan èyí tó bá wù yín ń bẹ́ẹ̀ níbo láti bọ̀tọ́rù ẹ̀ máa já sí wàhùfúlì kéìlà ìbákílì tó ń وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا. nípa báyìí nígbà tó yí ọ̀rọ̀ akọ̀wé wa rèé nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ kí la ṣe. arọ́wà sí mo ní kí la ṣe. àbá wa ṣàdúrà ìgbé ọlọ́run dákun má jẹ́ ọkọ̀ sọnù yí ọjà léwu o. bẹ́ẹ̀ni wọ́n ṣàdúrà bọ́lá mọ́jọ wọn rọrùn àwọn. àjòkó ni a sì fi síwájú ọlọ́run nítorí ewu tí ń bẹ ń bẹ àmọ́ kò yí ẹlòmíì. ńgbà ọ̀rọ̀ tó wá di wípé lágbádá gba tiẹ̀ tàmàdó gba tiẹ̀ mo ní bí wọn bá gbé wá èmi náà ò gbọ́dọ̀ mọ́ gbà. nítorí ìtara àbáwá fi jọ. abẹ́ kí mo wí. bẹ́ẹ̀ ni ẹ wí bẹ́ẹ̀. mo ní àmọ́ bó bá wá rí bẹ́ẹ̀ nílọrin níbi èmi ò ní ṣe wáàsí mọ́ màyà kó lè kó nítorí ní tí jẹ́ wípé ẹ wá gbọ́ wáàsí ni pé wá gbọ́ dodo ọ̀ bá sì lè sọ dodo ọ̀gbọ́dọ̀ wípé ọ̀ṣẹ́ wáàsí mọ́. abẹ́ kí mo wí fún yín gan-an nù. ọlọ́run ò ní já sórí ibú nípa báyìí ẹ ṣeun ẹ̀pin ìdá ọlọ́run bá sì ti tọ́yìn sọ́nà kò jẹ́ gbé kankan yálé wa. wọ́n ò búríkẹ́ ìbá kílí tó. ọlọ́run máa tọ́yìn sọ́nà bá náà ní o. bílíkì bìtọ́ sílì mọ́tàkìmì zálìkà khairun. ẹ̀yọ̀ bá ànábì wa Muhammad. sallallahu alaihi wa sallam. tí bá wá ń dà bẹ́ẹ̀ kò sí náà nílùú epo wọn epo sì ń bẹ nílé epo wọn ò sì ta fún wa ní 22 tí wọ́n wí mọ́ epo ń bẹ ń bẹ kẹrọsìn wọn èédú ní kálukú fi ń sọ̀sọ́ àti gbọ́dọ̀ ṣe wáàsí mọ́. gbogbo àwọn tó yẹ ká mẹ́nu kàkà ká fi sí wọn létí kò ṣe é wí mọ́ àwọn àjòkó àmọ́ wá gbà ń ṣe wáàsí. irú wáàsí wo nìyẹn bí máa ń rí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní láti bọ̀ tán ó ti wà lákọọ́lẹ̀ nípa báyìí ẹ bá wa ṣe kùrìsí yù tó dáa ó di ìsọ ọlọ́run kọ́lọ́run máa fi sọ gbogbo wa. Ayatul Kursi yìí. Bismillahir Rahmanir Rahim.
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشاء عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم. ẹtí mo fi ní ẹsẹ̀ wáyà bọ́ọ̀lù kùrù sí yìí wọ́n àti tó le là ń ṣe yìí nílùú tó le ńlá ṣe ní ṣe wá sí náà lásìkò tó le tìjọba lè tó bẹ̀rù ni àbí táwọn àfáwọn yìí àbọ́lọ̀ ni ò tó bẹ̀rù ẹgbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. Ọlọ́run ní ká má bẹ̀rù rẹ̀ mọ́ ni àbá àfáà ní ká má bẹ̀rù àbí ìjọba ní ká má bẹ̀rù torí ìjọba létekéte kùrìsí yù tí a ṣe ní ẹ̀kan mo fọlọ́ǹbẹ̀ yẹn dákọ̀ ẹ yọ̀ǹda rẹ̀ fún mi. Ṣé yọ̀ǹda? Ṣé bàbá wọ́n ní ṣé yọ̀ǹda? Ewu ìdájọ́. Ó dà ẹ dákun jàmáà wa ọlọ́run ó jò dáa fún yín. Àmín. Bẹ́ẹ̀ bá yọ̀ǹda rẹ̀ fún mi. Mádàlá. Àmì tẹ́mi ó fi mọ̀ pé ẹ yọ̀ǹda wọ́n sàlàyé tó fi ní kẹ́ yọ̀ǹda rẹ̀ fún mi. Àmì tẹ́mi ó fi mọ̀ pé ẹ yọ̀ǹda rẹ̀ fún mi yàtọ̀ wá kẹ́kà sí fún mi. Mádàlá. Pẹ̀lú ọkàn ká. Bismillahir Rahmanir Rahim. Allahu la. Wọ́n ní àná ká sí wọn. Asákùnrin sínú tó ń wọlé àná. Yàwó máa bí sára àti ọba bí àrùn. من ذا الذي يشاء عنده إلا بإذنه يعلم ما ما خلفه ولا يؤثر بشيء بإذنه ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. Ọlọ́run ṣe dáadáa pé orí èèyàn sí wíńdò rẹ̀ wọ́n á nítọ́ àbí àpótí igbó àbí dọ́là kan tó jẹ́ fẹ́ẹ̀kì wọ́n ti ṣe kújọ́ nǹkan wọ́n ti mọ bí a ti ṣe é ṣe wọ́n wà ẹgbẹ́ tọ̀ wọ́n ní káwá ṣáàjì la ilaha illallah ọlọ́run ní jáde àgbákò wọn. ọlọ́run ní àmọ́ kùrìsì yìí tẹ́ ẹ ti ṣe yìí wàláhì ó fi wá lọ́kàn balẹ̀ dépò pé bí a bá ń rán yàn bẹ́ẹ̀ yóò parẹ́ sójú ọ̀nà. àwọn tí wọ́n bá sì rán wọn alùbáríkọ̀ ọ̀la bisimilahi rahman rahim ètò àwọn olóòtú ní báwọn náà mọ́. alùbáríkọ̀ ọ̀la ìsìlámù ọ̀la Allahu ọ̀la Allahu ọ̀la Allahu ọ̀la kul huwa Allah. bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àmín. èyí táwa gbàgbọ́ nù ńlá wá sàn èyí táyìn náà bá gbàgbọ́ ẹ̀ sá. àwọn ètekéte tẹ́ ẹ máa ń ṣe èròkèrò irú ẹ̀sẹ̀lẹ̀ ń dò ní ìlú kan mo fowó pàbó láti rí nígbà tí gbogbo ìjà fi lé kankan ẹnìkan wá tíráfù lọ sílùú kan nínú àwọn tí máa sòṣèlú tán nínú àwọn ẹni ìbànújẹ́ tí wọ́n kóra wọn káàkiri jákujàku àwọn ti wá sọ fún wọn ìlú báyẹn má gbà lálejò ìlú báyẹn gbogbo àwọn ìlú ò gbà lálejò ìlú kan òun wá láyà bá lẹ̀bẹ̀ láyà ó ní a ní kí ìkíní ó wọ̀lú kó ṣe dáadáa kí kejì ó wọ̀lú kó ṣe dáadáa ẹni ló máa fi dá nígbà tó sì gbà wọ́n ní àlejò ó sì ń jọ ọjà lú wọn ní a bá gbé kéde jákujàku kan bí orí èèyàn náà ní ẹ tún wá wo nítorí bàálù yìí fẹ́ ṣe o kankan gbogbo ọjà tún pẹ̀rẹ̀rẹ̀ nígbà tí ó dẹ̀sẹ̀ kejì ní a bá yọ baálẹ̀ ìlú náà wọ́n ti dá fìtínà lẹ̀ sí inú àwọn ẹbí wọn báyìí nísìn ó tí rojú tó ọ̀rọ̀ ara wọn ní Kwara yìí náà ni o ní Kwara yìí náà ni bí n ti ń wí ló ti máa yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa la ilaha illallah ẹ wo wíwèé tékété tá kọ́kọ́ lò wọ́n ní ẹ wá wo ń di baálẹ̀ ìlú yìí ṣe gbogbo kálukú ń jáde pìrìrì bẹ́ẹ̀ ni ètékété ni ọlọ́mọdé àṣà àgbákò ìjọba. ipò wo ni sìgá mímu wà nínú ẹ̀sìn Islam bó ti béèrè nu sìgá mímu ò sínú ẹ̀sìn Islamu débi tí ó wà nípò kan nínú ẹ̀sìn Islam mo rò pé n tó fẹ́ wí ni wípé sìgá mímu bóyá ǹjọ́ lẹ́sẹ̀ àbí kò lẹ́sẹ̀ tọ̀ ó náà mọ̀ pé kò ní ládàá àbí bẹ́ẹ̀ kọ́ ni arọ́wà sí
wọ́n á fẹ́ mọ̀ bó lẹ́sẹ̀ bí kò lẹ́sẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ òdà lómi ò máa wí pé sìgá mímu kò ní ládàá kò sì lẹ́sẹ̀ kò ní ládàá kò lẹ́sẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ má sira yín léṣe sìgá sì ní àgbákò tí ń bẹ ń bẹ kì í ṣe àádọ́rin àgbákò mọ́ kódà àwọn àjọba wa tí wọ́n ń tà á bí a bá polówó sìgá tí a bá sọ wọn àníjọba gbé ní àní Ministry of Health Ministry of Health once ẹ̀rí nǹkan wọ́n tún wá ní once ó ṣe kìlọ̀ a ti polówó sìgá tọ̀wọ̀ àwọn olórí ibú wípé ẹ máa mu sìgá dáadáa o ó ládùn o ó lóyin o wọ́n wá ní àmọ́ Ministry ti àlàáfíà ìlera ètò ìlera tìlú wọ́n ló léwu púpọ̀ o wọ́n ló léwu púpọ̀ láti máa mú o sìgá mímu Ọlọ́run má jà sí àgbákò rẹ̀. Àmínà. kò sí ẹnìkan tí sìgá ó di bára rẹ̀ fún tí àtìkù rẹ̀ ò ní ṣòro ó léwu púpọ̀ àárẹ̀ tí yóò tá àárẹ̀ bá ti mú báyìí. Allahu Akbar. ẹ̀yin náà máa rí ni ó fẹ́ wúkọ́ ipá ò ní jálẹ̀ kò ní ọjọ́ ẹkú òsì tí ì pé la ilaha illallah yóò wá sọ ọ́ di tó ṣe pé nílé kẹta wọn ò ní fọ́ bó mọ́tò máa fi gbóòórùn aláàrẹ̀ tó wà nílé ọlọ́mọdé àti àgbákò rẹ̀. Àmínà. ìmọ̀ dúdú fùkú ni ẹ̀rí ẹsẹ̀ yín àwọn onísìgá yóò wá dúdú sẹ́rísẹ́rí níbi àlàfo eyín wọn erigi wọn yóò máa wá lọ bí à ń sẹ́ funfun bí ti ń wù yìí ní wọ́n mọ̀ tí máa ya fọ́tò onísìgá tó ń bẹ lé wọn. La ilaha illallah. bá ti bọ̀ tán bá wá fẹ́ dé sí onísìgá ẹ máa wo jìjísẹ̀ ẹsẹ̀ rẹ̀ jìjísẹ̀ rẹ̀ máa wò níbi ẹgbẹ́ àtẹ ẹsẹ̀ wọn níyì tó yẹ kó ní ẹwà kó yááyì yóò wá sí bí ìgbà téèyàn bá pọ̀ fún ẹran tí ó tètè la ilaha illallah èèyàn ti yọ ìfun kúrò nínú ẹran kò wá tètè pọ̀ sẹ́mọ̀ bí tí rí bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ ẹsẹ̀ ní sìgá ṣe rí ń gbẹ̀yìn ayé gbogbo àlàáfíà ti tán bẹ́ẹ̀ yóò máa wá rìn lọ táfe bẹ́ẹ̀ bá wá wò dáadáa ẹ wá wo egun tí máa ń bẹ ní ẹ̀yìn rẹ̀ gbọ́dọ̀ bá tún ṣe àṣeléyàn tẹ́rẹ́ ẹ̀rí jẹ́jì ká yóò wá ṣe báyìí yóò ṣe báyìí wọ́n máa wá lọ bí ọmọ ẹran tí ò gbádùn. Allahu Akbar. ìkánu o gbogbo ẹ̀lẹ́yìn náà rí ẹ wá ní ò lẹ́sẹ̀ bí n bá sì ń rìn lọ tí rìn lọ láàrin ilé ẹ̀rí jẹ́sẹ̀ tí ó mọ láàyè láàyè. Allahu Akbar. àmọ́ yóò máa wá sàkọ́ kan lẹ́wọ̀ ya ṣe é kú. ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi. oníjẹ́ mọ̀ pé ó ti ṣàgbákò dáadáa òun náà sì ní tí mọ̀ pé ó ti ṣàgbákò tó yí tí tó ṣòro ha kúrò lára ẹni ó ṣàgbákò tó ó bá wá pẹ́ ẹ máa wo ète rẹ̀ yóò wá lẹ̀ bí ìgbà bí kíni ara wà sí ètò wọn wà lẹ̀ bí ẹni pé níbi tí máa gbé kíní ń sí. La ilaha illallah níyì tó hàn tó ṣe fojú rí nìyí tá à ń wí yìí o òun ló tún máa gbáko tó ń fíìlì láti gbogbo ẹ̀yin ojú ọmọ wa fẹ́ sẹ́ funfun bọ̀ wá. La ilaha illallah tó òun máa wá gbéyàn lọ lẹ́ẹ̀kan náà ní ọtí sóhun máa kìlọ̀ fún yàn díẹ̀díẹ̀ à ń pè ya khalili anìtòkàní àjìbòlè báwí. Ya Alimi anìtìhání àjìdùní Allahu fi kitabina ambahu. Wọ́n bi àfáà kan wọ́n ní wọ́n àfáà òní kò sí tí ọlọ́wọ́ bò mẹ́nu kàn nínú àlùkùránì ìwọ àfáà ìjọ mẹ́nu kọ̀rọ̀ sìgá à ń pè ya khalili anìtòkàní. súrà kan lọ́wọ́ bá sọ̀rọ̀ sìgá. Allahu Akbar. ń jẹ́ súratu dùkánì súrà sìgá. ìgbà àyà gbogbo ẹni tí ń bá mu sìgá àyà náà má mà ṣègbé o.
الله أكبر. يا خليلي عن الدخان أجب لي هل له في كتابنا أنباه قلت ما فرط الكتاب من شيء ثم أرات يوم تأتي السماء لا إله إلا الله. sìgá àgbákò rẹ̀ ó burú ju tọ́tí lọ. ọtí òun máa kìlọ̀ fún yàn ní wẹ́rẹ́wẹ́rẹ́. bẹ́ẹ̀ bá ti mutí tó bá ti yó nísìn ẹ̀rí tó nà bá ti yóò ti bọ̀ ẹ́. àníbi ń ti ń ṣe inú ń bí wọn. Allahu Akbar. inú ń bí la ilaha illallah. ń gbọ́ bá ti yó dẹ́m. òun náà ti mọ̀ wípé wọ́n máa bú un. yóò máa wá fèsì bọ̀ wá. àníbi ń ti ń ṣe inú ń bí wọn. bóun ti ń ṣe la ilaha illallah. tó wèrè sì yájọ lọ́tí lọ. kò sí wèrè kan tí ó máa bọ̀ wá tí máa ń bọ̀ gà tó bá kan gọ́tà báyìí yóò dúró ní sẹ́p. yóò wá wọ̀ tó yóò wò sí báyìí yóò bá fò yóò fò. àmọ́ lọ́tí kódà bó bá rí kàga yóò kó síbẹ̀ ní ju wa. Allahu Akbar. síbẹ̀síbẹ̀ sìgá òun tún wá ewu tiẹ̀ yé ọlọ́dà kò mọ̀jà sórí ibú. Amina. ewu rẹ̀ lágbára púpọ̀. káì gbogbo gbáyà fùkú àtẹ̀dọ̀ gbogbo yóò wá dúdú yóò wá ṣe sìgìlà kíní yóò máa ṣe díẹ̀ bẹ́ẹ̀ ni omi ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ tí ó ti ọlọ́run ló máa tí wọ́n á wù wọ́n bẹ̀ gan. báàrí ni. fífẹ́ ni tí ọ̀dà ẹlòmíín máa fífẹ́ ni yọ̀ọ̀yà àtà. ẹgbẹ́ lọ́wọ́ bá tó fi. yóò tún fi sìgá fẹ́ sìn. ọlọ́run ọkú ọ̀la tó bá lè tó fà báyìí ọkùn lọ báyìí inú rẹ̀ ló wàá dún. ẹni ọlọ́run bá sì fi ṣe àgbákò fún kó tó jẹun láàárọ̀ ní òkọ̀kọ̀ mu. Allahu Akbar. bẹ́ẹ̀ náà ni bó bá ń gbá àwẹ̀ kó tó sínú báyìí sìgá ni. kódà àwẹ̀ kìí di ẹlòmíì lọ́wọ́ ká má jẹun ká má mu kìí dààmú rẹ̀ àmọ́ ìrí sìgá mu. òun náà làgbákò rẹ̀ kìí ṣe pé bì yìí ṣùgbọ́n kéèyàn má wàá mu sìgá tí lè su. ẹni ọlọ́run bá ti ṣàdánwò fún ọlọ́mọdé àbáwá kó wọn yọ kó ń bẹ́. Amina. ọlọ́mọdé fi ṣàdánwò bá wa náà. Amina. ọlá gbogbo àwọn ẹni rí. Amina. ẹ dákun gbogbo ntí bá kó bá ní ẹ̀ṣẹ̀ ńláńlá ní níwájú ọlọ́run. kó bá làáfíà ara. ẹni ọlọ́run bá àwọn méjì ń bẹ̀ wò tún wá ya ọ̀gùn pẹ̀lú sìgá yìí wọ́n tún máa sọ ọ́ dákun bí bá ti ń bọ̀ lọ́hùn lẹ̀ sí ní gbádùn mọ́ nìyí. La ilaha illallah. ẹlòmíì bá bí taxi driver mi bá ti rí i pé èrò bá ti sáfẹ́rẹ́ ń bẹ ọkọ̀ ọ̀hún báyìí yóò kọ̀kọ́ jà tí ó dúró mu kẹ́ni náà tó bá wá rí ẹ̀yìn tẹ́ fẹ́ dá ọkọ̀ tó wà yóò sáré pa iná yóò tún fi pamọ́ síbi kan náà. Allahu Akbar. wá tó rí pé yàrá tún yóò tún gbé yóò tún máa mú nso ọlọ́run fi sàdáwò fún tó sìgá mímu ó léwu púpọ̀ ọlọ́run léwu wala tulqu bi aydikum ila tahaluka ẹ má fi ọwọ́ ara yín fa ìparun fúnra ara yín. ara ti sì kó bá ní tí pa nírun ní sìgá mímu jẹ́ bó ti ṣe jẹ́nu ẹni tí máa ń sọ fún yín pé sìgá ò lẹ́sẹ̀ kò ní ládàá ọ̀la pé mú ni. ẹ má tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ sìgá lẹ́sẹ̀ o kò sì ní ládàá tó o wá béèrè báyìí béèrè wípé sáfì àti wítìrí ṣé ó pọn dandan ni àbí bó bá wúyàn ó pọn dandan o torí ẹni tí ó sọ fún ọkọ̀ pọn dandan tó ọ̀bí ní kí n má lọ ń wá alábùkù èèyàn yẹ̀yẹ́ lọ lè máa kí sáfì rẹ àti wítìrí rẹ kó dúró wámúwámú o ó pọn dandan o èyí tó ń kí tó dáná yẹn ọlọ́run gbà lọ́wọ́ rẹ náà ìwúgbó tó àtún fi kúnra wọn tí gbogbo yóò tún ìta sọ̀rọ̀ rẹ̀ fún ìjọ tèèyàn rí wájú ọlọ́run ọ̀tún wá ń béèrè wípé ó pọn dandan àbí ó pọn dandan irú aláṣejù kí ni àánú. ó pọn dandan o. béèrè wípé ìjà lè wá bẹ́líìtì sídì ká fi kírun ẹni tí yóò tún sọ fún wa wípé bẹ́líìtì ò dáa tó wà tún wípé bíbalẹ̀ pé bẹ́líìtì tí sani ò dáa ní ìbáṣí káìlà ń yà yín máa tún lè tún bẹ́líìtì ńlọ ń wá. èmi sọ̀rọ̀ ni ọ́. ó lè ní òye ń dáadáa ẹja dáa lóhùn o bẹ́líìtì fífi kírun èé ṣe é wọ̀ o kìí ṣe é wọ̀ tó mo ti tún wí nísìn ó lè ní kò yéèyàn dáadáa ni
ìmọ̀gá tí wọ́n wù káfí bẹ́líìtì kírun kò léèwọ̀ rárá kódà bó bá sa wo ajá tí wọ́n fi ṣe bẹ́líìtì ó sa wo ẹlẹ́dẹ̀ náà fi ṣe bẹ́líìtì ṣé bẹ́líìtì lọ́wọ́ sàn rí àrà wo ajá mọ́ àṣìrí àwọ̀ ẹlẹ́dẹ̀ mọ́ bẹ́líìtì dúdú la rí ní àbí bẹ́líìtì funfun àbùkù tó wù ó lè jẹ bẹ́líìtì ni kò sí bó ti wà níjọ́ náà tí ń jáwọ́ ajá mọ́ ó ti di bẹ́líìtì ó dáa kọ́ fi kírun. bàbá wa ṣe bẹ́líìtì mẹ́rin. Allahu Akbar. yéè ní ládàá ni ìtẹ̀ bá wí àkótó so bẹ́líìtì mọ́rí. kó fi bẹ́líìtì náà wé láwà ní kò sí nǹkankan. ìbéèrè tó tún wà nílẹ̀ wọ́n béèrè báyìí wípé ǹjẹ́ tá bá dé mọ́sálásí kan àsìkò àìlà la dé bẹ́ẹ̀ àwọn ìmáàmù ti wá kí jàmáà àìlà tán àwa méjì mẹ́ta tún wá wọlé ǹjẹ́ àtúnlé sìkámà ká tún hùn míì kí ẹlẹ́ sìkámà kẹtùn kí àmọ́ bó wáyé pé màmú tí máa ń sàkóbá fún ni má débẹ̀ o. má débẹ̀ o. ètò dájú sẹ́ẹ̀rí jàmáà mùsùlùmí àwa la gbogbo ara ọ̀nà tí mo sọ pé a bàjẹ́ látòkèdè lẹ́nu. tí a bá ti pè àìlà báyìí táwọn jàmáà ká bá ti dé tí ìmáàmù mọ́sálásí ń bá kí àìlà fún wọn tán títí tálázárì ó fi dé gbogbo ẹni ó bá ti wọ mọ́sálásí méjì mẹ́ta kan máa ká ilá àti wọn ni tálázárì èdè bí Islam ṣe gbé kalẹ̀ nu ẹni ó dé lágo mẹ́ta tó ṣe wípé ìdíwọ́ kan ló dì lọ́wọ́ tí ò jẹ́ kó òun ti kí àyílà àti ìdálẹ̀ ló lọ ní nǹkan kan ní tó bá ti dé tẹ́ ẹ bá sì tún wá dé mọ́sálásí tẹ́sẹ̀ sálámà gbàrà báyìí ẹ wá rẹ́ nìkan ṣoṣo òun báràkà méjì nínú àyílà gbogbo ẹ̀yin tẹ́ bá lè rìn ẹjọ́ yẹn ẹ tó fòun ṣe ìmáàmù mi. Allahu Akbar. tí ẹ búrákà méjì tí ó kì í ẹ̀yin ní ẹ pé Allahu Akbar ẹ tò lẹ́yìn ẹ̀. òun ò mọ̀ pé nìkan tò lẹ́yìn òun o. ó kì í ó rùkú ẹ̀yin náà rùkú. ó wá kí méjì tiẹ̀ ká tó sálámà ẹ̀yin ẹ̀dìjẹ́ máa kí tèyí yòókù. káyìn náà tó tún kí táyà nìkan tó ń bẹ nínú yín tóun tó ń bá tiẹ̀ lọ. so àwọn jàmáà ní èso dé káà mi ò tó jọ yẹn tí jàmáà ó máa gbà fún jàmáà ni jàmáà ó máa gbà fún jàmáà ni àmọ́ níyà yín ni a ti ń gbọ́ wípé ẹ fẹ́ pa ìmámù ni ìmámù kò tí ì kú ẹ̀yàn ìmámù mi ẹ pa ìmámù kódà nílẹ̀ Yorùbá ní sálẹ̀ ń tó bẹ̀rẹ̀ látòkó mọ̀ṣọ́ tẹ́ dé gbogbo ilẹ̀ Ìjẹ̀bú bí wọ́n ti ń ṣe é nu àmọ́ níyà yín ni yàyín nìkan kò sì rí bẹ̀rẹ̀ Yorùbá ti dé jẹ́ bá ń bẹ̀ náà títí tẹ́ lọ gbogbo ilẹ̀ bọ̀rọ̀ lọ́hùn yàyín nìkan ni wọ́n ti pẹ̀lú ìmámù mi ò tún wọn hún pé ó ti mọ̀ pákó méjìlá wọn kírun yóò wá dé túmọ̀ lé ìdágo méjì kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níjọ́ tí sẹ́ẹ̀bù rẹ̀ bá gùn wọ́n wọ fòrò yálà yẹ ẹni tí ó láyà tí ó gbóngbó sí kírun bó bá wá dé sórí pé wọn ò kírun ọlọ́run yọ yín mo ṣe bẹ́ẹ̀ di kírun ni ṣìkámọ́ ṣe mọ̀ pé nǹkan bẹ́yàn bá ní nǹkan burúkú kò sí ní tí ègún yàn tó wà pé ṣìkámọ́ ọmọ gbọ́ lọ ọdún mọ́ wá sí láì. Allahu Akbar. So àmọ́ bàbá wa dé mọ́sálásí bàbá wa gbàgbọ́ sẹ́nu kẹ́mú má fi gbọ́ wá gbọ́rú eléyìí ní wàásù nìyí o wọ́n bá ń yàgbẹ́ wọn ò sí ń bẹ̀ o. bó ti ṣe jẹ́nu. ìbéèrè mi tún dé o wọ́n ní mọ́mù kan bẹ ní a bá ti fi irun wọ́n ló gbọ́ o àmọ́ bá wa dásìkò tí wọ́n kì í àfikún lọ lè pè ní lẹ́gbẹ̀tọ̀ ìmáàmù àsìkò tó wọ́n wá ló tọ̀nà àbí ó tọ̀nà jàmbá yìí náà máa dáhùn. wọ́n ní sọ tọ̀nà. wọ́n ní ǹjẹ́ lásìkò àlásàrì alẹ́ kírun àyílà níjàmọ́ tó yẹ yín àsìkò àlásàrì ǹjẹ́ àtúlẹ̀ kírun àyílà níjàmọ́ àwa mẹ́fà là ń ti bìkan náà bọ̀ a sì ti ká ilá tiwa a sì ti ká làásàrì àwọn ìsì ká ilá tiwa a sì jẹ́ mẹ́fà a sì mọ́ra wa kẹ́nìkan ó sì ká mọ̀mọ́nà ká kọ́kọ́ kí àyílà níjàmọ́ àná kálífẹ̀ wá kí àlásàrì náà ní jàmọ́ kò sí kankan kò sí jẹ́nu ìka ìlà àti kálásárì pẹ̀lú ìdíwọ́ tí ì ṣe wípé tó ní kókó bí kéèyàn máa parí ìjà lọ́wọ́ ẹ̀ ń parí ìjà lọ́wọ́ ìjà tó ṣe pé ọ̀rọ̀ náà ti dàrú pátápátá gbogbo ẹbí ọ̀tún tó ti wá pé ẹ̀ ń wá ń parí ìjà yìí lọ́wọ́ ẹ̀yìn ẹjọ́ ẹ̀ sì mọ̀ pé wọ́n wá pa ìlà ẹ̀ sì mọ̀ pé ẹ bá dìde lọ lè kí àyílà ẹ lè má ẹsẹ̀ yín lè má pé bá mọ́ àbí kọ́rọ̀ ó má tì í tún ẹ má dìde fún un ẹ báyìí bá ń ṣàtúnṣe lọ́wọ́ Ọlọ́run ní wà sulhu khairun kẹ́ẹ̀sì àtúnṣe láàrin ara yín ó lóore jù lọ nígbà yẹn. Allahu Akbar. nítorí wípé Ọlọ́run ò ní gbàrún yín bá bínú yín ò bá konú yín tẹ́lẹ̀. ẹ̀sìn sáfù yín déédéé ẹ̀gbẹ́kẹ̀gbẹ́
inú yín ó sì déédéé síra yín ẹ̀gbẹ́ yín ọkàn yín ò ọlọ́run nígbàrún yín o. ẹ bá wá rí àbútẹ́ ń parí ìjà lọ́wọ́ àyíláàdé ẹ máa bá a lọ àlásàrì dé ẹ máa bá a lọ. ó wá dàgbò mẹ́fà rọ̀lẹ́ lẹ́ yanjú ìjà tán yányán ẹ tì máa kókó yín ò tí ì ká ẹ tí ì ká lásàrì ẹ tàlù alákànnìkan ó sì ká àmọ̀ kẹ́nìkan ó ṣe ìmámù Allahu Akbar ẹ bá kékeré níta ẹ kíkè ọlọ́run ní kọ́ ilé wa lọ́wọ́. Amina. ti jẹ́nu. tó lẹ́tọ̀ọ́ kí ọmọ mùsùlùmí tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ mùsùlùmí kó fẹ́ ọmọbìnrin tó jẹ́ kiriyó lóbìnrin tó lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ ọ̀rí mùsùlùmí ẹgbẹ́ rẹ tó dáa tó wù ọ́ máa fi kèfèrí òun ó wàá kó ọ lẹ́rú nígbà láwọn bàbá ayé rẹ jẹ́ ọlọ́lẹ́kún kéke àwọn ọmọ àmọ́ àgbàjá jẹjẹrẹ gbọ́n òní tó jódodo bẹ̀ ńgbà náà alẹ́ mùsùlùmí ó fẹ́ mùsùlùmí káàkiri yóò máa fẹ́ra wọn ó ti ṣe jẹ́nu. àwọn kírísítẹ́nì tí Àlùkùránì ń tọ́ka sí níjọ́sí wípé kí mùsùlùmí ó máa fẹ́ wọn àwọn òsì láyé mọ́. Allahu Akbar. ó wà ní Àlùkùránì lóòótọ́ àmọ́ àwọn kírísítẹ́nì tí Ọlọ́run bá ń tọ́ka sí fàánù wa Muhammad kò sí láyé mọ́. àwọn kírísítẹ́nì tòní ò lẹ́sìn ẹ sọ ẹ̀sìn wọn fún mi. ṣé ká dé inú ṣọ́ọ̀ṣì ká máa jó ní ẹ̀sìn ṣéjó lẹ́sìn ni àbí wàásù lẹ́sìn ṣé èyí tí ń ṣe ní ìṣe wà sí ẹ̀ńsẹ̀sìn nu ẹ̀dàkùn sẹ́sìn nu bí mo ṣe pé fèrè lọ́wọ́ tó ń sọ̀rọ̀ nísìn ẹ̀sìn nu ẹ̀sìn wa kọ́hùn kì í ṣẹ̀sìn wa nù rárá jihadu lélẹ́yìí ara ìgbìyànjú nìyí kì í ṣe ẹ̀sìn wa làyílà ńlá lásàdù ìní mẹdúrúbì ìní ìṣáì ìní ká lówó ká yọ zaka ìní ká lówó ká lọ sí hajj ìní kí á gbà wípé la ilaha illallah muhammadun rasulullah ká gbà tọkàntọkàn tí gbogbo ọ̀nà ẹ̀sìn wa nù. a máa ṣe wá àti ẹ̀sìn kọ́ ìgbìyànjú ẹ̀sìn ni mo rò pé tí mo wí yé jẹ mọ́. so ok àwọn christian tí wọ́n lọ sí chọ́ọ̀chì tí wọ́n débẹ̀ tí wọ́n jó lọ tí wọ́n kọrin tí wọ́n làágùn dáadáa ó lè ṣe tán olùṣọ́ àgùntàn ó gbé fèrè ẹ gbọ́dọ̀ sí àgbèrè ó ẹ̀yin kò gbọ́dọ̀ mú ọtí so wọ́n ti ṣèyí nǹkan kí náà tó ń ṣe wọ́n wá ṣe àdúrà fúnra wọn wọ́n ṣe àdúrà wọ́n gbàdúrà sóye kí tó wá ẹ̀sìn bẹ̀ wá dà ẹ dákun ẹ dá mi lóhùn tá a bá dé mọ́sálásí ìsìn ọlọ́run tí ń bẹ pẹ̀lú wa ni wípé àáforí kalẹ̀ fọlọ́run ló bá fún yàrá tuntun àtúnyìn lórí ìdúró pẹ̀lú action pé à ń kírun lọ́wọ́ nù gbogbo owó tí wà bákan náà bàbá tẹríba ọwọ́ kan náà ni àyílà wa mẹ́rin ní gbogbo àgbáńlá ayé. alásàrì wa mẹ́rin ní gbogbo ayé àṣùbà wa ní gbogbo ayé rákà méjì ni nígbà ó sì jẹ́ wípé ọlọ́run kan ọ̀sán náà ló sọ àyílà kalẹ̀ lè délẹ̀ ibì kan tó wá bá àyílà ní mẹ́fà ẹ dákọ̀ ẹja gbọ́dọ̀ ọba tóbi. Allahu Akbar. ẹnu wa kò òdodo ó sì jọ́kan náà lọ ní gbogbo ayé ohun tí kálukú fi kí sàmì ké fàtíà ló yàtọ̀ ọ̀kan náà ní fàtíà ọ̀kan náà ní kùránì oríṣiríṣiríṣiríṣi ní báìbù ti ń bẹ oríṣiríṣi ní gọ́spẹ̀lì ti ń bẹ wọn àmọ́ yàtọ̀ rẹ̀ mọ́. so nísìnyí bàbá fẹ́ ṣèdárayá alọ́dọ̀ mòlídì tá a ṣèdárayá àti bẹ́ẹ̀ kọ́ ni ọjọ́ ìlàtò kádírì ìdárayá ni. so ká máa ṣègbéyàwó ká máa ṣèkómọ àní ìdárayá tá a lè ṣe fúnra wa tí gbogbo àwọn mùsùlùmí ò máa ló ìdárayá nù ó dà lè dátọ̀ ìdárayá tó bá wù wá bí àwọn náà ti ṣe máa ṣe ìdárayá. so ìdárayá nù ẹ̀sìn fúnra rẹ̀ gan gbogbo wa la mọ̀ àwọn àtòní tí wọ́n jẹ́ kírísítẹ́nì tí wọn ò ní ẹ̀sìn mọ́. ok bí ó bá di wọ́n bá dàgbò máa ní ẹni tó ká gbàdúrà ẹni tó lọ báyìí yọ Allahu Akbar. ó tún lọ báyìí àmì ó tún lọ báyìí ẹni tí ó máa sọkún ẹni tí ó máa rẹ́rìn ẹni tí ó máa kà ya kẹ́lẹ́ òun ló ń pa èsù mo dà tó bí àbí bẹ́ẹ̀ kọ́ ni bọ́ọ̀nù èké ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó máa sọ ọgbọ́n orókùn mi ló ti gbádùn ẹni tí ó máa sọ díẹ̀ wọ́n dà níyàn náà lò ibi tẹ́ mi ẹni tí ó máa sọ díẹ̀ agbára
dé àtẹ̀pá ẹgbẹ́rún ọba tó ní. ọ̀tá ẹni tí ó dáa máa sọ gbogbo ntí ẹgbẹ́ òkùnkùn tó bá wà yín o òkùnkùn tó wà yín o òkùnkùn. ẹgbẹ́rún ọba tó ní. ẹ̀mí èṣù lórí sírísírísírísírísírísírísí tó tí wọ́n fi ń kóra wọn ní ẹrú sẹ́yìn wa lẹ́sìn ẹ̀sìn nìyíwù ẹ̀sìn lẹ́mí èṣù ẹ̀sìn lógun oṣù ogun àjẹ́ ẹ̀sìn ló ẹ̀sìn kọ́. ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni à á ṣàdúrà ọ̀tọ̀ là á ṣèdárayá tó ká wá pa gbogbo ẹ̀pọ̀ sọ́dọ̀ kan náà ká máa wá wípé ẹ̀fìdóyin babalógo ẹ̀fìdóyin babalógo ẹ̀fìdó ká máa wá jó bẹ́ẹ̀ ká wá wípé àti sin ọlọ́run náà nù ìwọ tó ọba fẹ́ wọn àgbákò tó ọba rí ń bẹ̀ ó di tiẹ̀ ó ti ṣe jẹ́nu lọ́lẹ̀ wá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀